ọjọ́ karùn-ún nínú oṣù kẹwàá ọdún 2023. Orúkọ tèmi a máa jẹ́ Ọláyọmí Koiki tí gbogbo àgbáyé mọ̀ sí Koiki Media. Gẹ́gẹ́ bí lára àwọn tí wọ́n dúró tán pé kíran Yorùbá kó bọ́ nínú wàhálà àti ìdààmú tí a wà nínú ẹ̀. Mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ fún ọba Elédùmarè tí ó ta irú àwa náà ní olóbó láti dìde láti jà fún ìran gbogbo ọmọ Yorùbá tó ń bẹ nílé àti tó ń bẹ ní ẹ̀yìn odi. Èmi nìkan kọ́ ni ọmọ Yorùbá tó ń bẹ, àmọ́ níbi tí iṣẹ́ Yorùbá ń lọ yìí, mo ní èmi ni máa jẹ́ the last man standing lórí ìrìn àjò yìí fún gbogbo ọmọ Yorùbá ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Mo fẹ́ kí gbogbo wa kí a tẹ́tí. Fídíò tí mò ń ṣe yìí mò ń directly sí arákùnrin kan tó ń pè ní Victor Taiwo. Màá tún porúkọ yẹn lẹ́ẹ̀kan sí. Arákùnrin tí mo fẹ́ torí ẹ̀ jókòó ṣe fídíò yìí kò ní pẹ́, àmọ́ mo fẹ́ jẹ́ kí ó kàn lára, kó kàn nílé, kó dẹ̀ jíṣẹ́ fún pé mo ti gbọ́ ohun tó fi ṣe síta sí àwọn ọmọ Kogi State. Táwọn ọmọ Kogi ò bá wá lè dìde gẹ́gẹ́ bí bẹ́ẹ̀mi ṣe jẹ́ ọmọ Yorùbá, iṣẹ́ tèmi ni pé gbogbo ilẹ̀ Yorùbá là ń defend lórí mídíà wa tí a ní láti gbowó lọ́wọ́ anybody. Mẹ́sẹ̀gì yìí Comrade Victor Taiwo, mo mọ̀ ẹ́ dáadáa, ó dẹ̀ mọ̀ mí. Àwòrán ẹ̀ lélẹ́yìí fáǹfààní àwọn tó bá dẹ̀ mọ̀, ìwọ lélẹ́yìí, ìwọ ni mo fẹ́ direct fídíò yìí sí. Comrade Victor Taiwo, tí bá pè ẹ́ ní comrade, mo ń fi àpọ́nlé tí Yorùbá sí ni. Òótọ́ ẹni tí mo lè pè lórúkọ rárá. Ẹ wò mí dáadáa, gbogbo yín pátápátá. Ọmọ ọkọ ni mí, bẹ́ẹ̀ bá lọ sa ògùn kò ní ràn mí. Bẹ́ẹ̀ bá gbé mi lọ sí church kò ní ràn mí. Bẹ́ẹ̀ bá gbé lọ sí ọ̀dọ̀ àfáà kò ní ràn mí. Àfi tí bá tún ṣe nǹkan míì lórí ìrìn àjò yìí. Àfi tí bá tún tọwọ́ bọ nǹkan míì pé kí ìrìn àjò yìí kó má tẹ̀síwájú. Lákọ̀ọ́kọ́, ẹni tí mo mọ̀ dáadáa ni ẹ́ gẹ́gẹ́ bí ìrìn àjò yìí, torí pé kò sẹ́ni tí a ní mọ̀. Ó ní o ti gbé ìrìn àjò Yorùbá Nation dání láti 1996 gẹ́gẹ́ bí o ti ṣe máa ń sọ ní gbogbo ibi tí wọ́n bá ti pè ẹ́ sí, títí di wákàtí lẹ́yìn ìgbà tí àwa tẹ̀lé bàbá Akíntóyè, torí mo mọ̀ pé o ò nífẹ̀ẹ́ bàbá Akíntóyè, ibẹ̀ kan ni mo sì fẹ́ lọ́nà, o ò dẹ̀ nífẹ̀ẹ́ Sunday Igboho. Mo ti challenge ẹ rí lọ́pọ̀lọpọ̀ nínú media meeting tí mo dẹ̀ fún ẹ pé tó o bá mú evidence jáde, a jẹ́ pé n tó sọ yẹn nínú meeting níbi ọdún méjì bí ọdún kan sẹ́yìn pé lọ́lọ́run pamọ́ Ìgbòho. Ibẹ̀ kan mo fẹ́ lọ. Gbogbo ẹ̀yàn ọmọ Kogi State, ẹ fọkàn yín balẹ̀, ọmọ Yorùbá ni yín. Bó pẹ́ bóyá tá bá kúrò nínú ibi tí wọ́n ń pè nílùú òṣì ní Nàìjíríà, ẹ̀yin lẹ máa ṣèjọba ara yín. Tí Victor Taiwo ti máa play audio ẹ̀ jáde nísìn tó ní àwọn àjòjì ló máa wá ṣèjọba lé yín lórí. Victor Taiwo, lọ ṣọ́rẹ́ dáadáa. Koiki ló ń sọ̀rọ̀. Ọláyọmí Koiki Media ló ń sọ̀rọ̀. Lọ ṣọ́rẹ́ dáadáa lórí ìrìn àjò Yorùbá Nation tí gbogbo àjọ gbé dání. Torí pé a mọ̀ pé bó ṣe ń ṣe síbí ló ń ṣe sọ́hùn. O wà lójú kan, o ò fẹ́ wà lẹ́yìn bàbá Akíntóyè, o fẹ́ wà lẹ́yìn àwọn ọba ilẹ̀ Yorùbá, ibẹ̀ ni kò lọ dúró sí. Ìwọ kọ́ ló máa sọ ní tọ́mọ Yorùbá fẹ́. Gbogbo àjọ máa jókòó lájọ máa sọ. Bó I'm sure pé tó bá yá gan, wàá fẹ́ lè sọ pé àwa ọmọ Ìjẹ̀bú Òde gan sẹ̀, a máa lọ mú àjòjì wá tó máa wá bá wa ṣe Yorùbá Nation. Yorùbá Nation tí bọ́ sí lóòótọ́, ó kù díẹ̀ ni nìbọn ró. Ọdún mẹ́wàá lé ní ni, oṣù méjì ni, ọdún kan ni, ìjọ́kíjọ́ tó bá bọ́ sí gbogbo ilẹ̀ Yorùbá ló máa decide state wọn bí ìrìn àjò yìí ṣe máa jẹ́. Mo kí gbogbo ẹ̀yàn ọmọ Kogi lẹ́ẹ̀kan sí àtẹ̀yìn ọmọ Okun. Wọ́n ṣe fi tó mi lọ́tọ̀ ni. Mo sọ fún yín pé èmi ni last man standing lórí ìrìn àjò yìí. Victor Taiwo wọ́n mọ̀ bá sọ̀rọ̀, ó máa kún ẹ́ lára,
ó mọ̀ pé mo mọ̀ ẹ́ dáadáa amọ́ra dáadáa ó mọ̀ pé Adékúnlé l'Amẹ́ríkà ó lé e tó nọ́lé ẹ lórí láti rán ẹ lọ sí Benin Republic mo kàn fẹ́ fún ẹ níyẹn jẹ ni kó kàn mọ̀ pé tí mo mọ̀ dáadáa ni nígbà tó lọ Benin Republic níbi ọdún méjì sẹ́yìn Adékúnlé l'Amẹ́ríkà èèyàn tèmi dáadáa ó mọ̀ pé òun ló gbé ẹ lọ sí Benin Republic gbogbo ọmọ Yorùbá ẹ jókòó kájọ gbọ́n tí Victor Taiwo sọ àmọ́ ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́n nǹkan táwọn ọmọ Òkun sọ ní ọdún méjì sẹ́yìn tó fi kí Ìgbòho ṣá. ọmọ Òkun ẹkún o ilé Òkun ẹkún o ibà ti ṣokùn kọ bí gbogbo ga ẹjẹ owó pọ àtúnlẹ̀ Òkun ṣe. ẹ̀yin ọpẹ́ mi iye mi hàn àǹtí mi ẹ̀yin àbúrò mi ẹ̀ka lẹ́ ẹ̀kọ́ hàn ẹ̀ka rọ̀ ẹ̀mú wá ní ayẹ̀kùn pẹ́ ayẹ̀kùn kejì ayẹ̀kùn kaba èmi ọmọ mi náà kọ àsìkò ti tó bá ní àfẹ́ jíjà òmìnira àfẹ́ gbára ẹ sí ìpínlẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní wọn àsìkò ti tó ẹkún kéye kábà ẹ̀já owó ọ̀pọ̀ pẹ̀lú Sunday gbogbo pátápátá ní àbẹ̀rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí ó yẹ ilé Òkun òun ti gbòmìnira kó làbẹ́ òun elédèkéde wọn èdè Yorùbá ṣùgbọ́n àsìkò ti tó bá agbára gbàgílẹ̀ lọ́wọ́ àwọn elédè kòbókòbó torí àgànà Yorùbá káàṣe àsìkò bá kó ya ajájá òmìnira àgbà Ògùn state ní Áfíríkà ẹwọ wọn yìí bẹ́ẹ̀ ní ìṣàdáríga ṣe lédè Yorùbá ṣùgbọ́n àwọn kì í daríga láàárọ̀ àwọn kì í daríga lọ́kàn àwọn kì í daríga lálẹ́ ṣùgbọ́n àgàgbọ́n kó yẹ wọn adarí náà ṣùgbọ́n èdè náà ọ̀mẹ́dẹ̀ náà ọ̀múdabarú gbogbo ẹkún kéye ọpẹ́ mi iye mi ẹ̀já owó pọ̀ pẹ̀lú Sunday ayọ́dájà òmìnira ẹkún kéye kábà Sunday kọ̀ ọ̀ràn bá láti túra nílẹ̀ kó lọ́wọ́ àwọn ọmọ ẹlẹ́ran ẹkún kéye Sunday Ìgbòho ìwọ́kọ̀ mìíràn múra gbogbo abiyọmọ ayé abiyọmọ ọ̀run láyìn láti jẹjẹ òmìnira kó lọ́wọ́ wọn Fúlàní láti jẹjẹ òmìnira kó lọ́wọ́ wọn ẹlẹ́ran láyìn gbogbo abiyọmọ orílẹ̀-èdè pátápátá Oòduà pátápátá àgbéwọ̀ ọjà lágbára Ọlọ́run ẹkún yé. àwọn ọmọ Òkun ló sọ̀rọ̀ ní ọdún bíi méjì sẹ́yìn Victor Taiwo ìwọ ni mo ṣì ń bá sọ̀rọ̀ ṣé o mọ̀ pé ó ní láti 26 years ló ti ń jàjà fún Yorùbá nation ìwọ nìkan dẹ̀ ni Ọlọ́run fún gẹ́gẹ́ bí wèrè ìyá onídọ̀tí oníwọ̀ gangan ló ní jókà lọ́wọ́ o mọ̀ pé nǹkan tó ń sọ nìyẹn tó máa ń sọ káàkiri pé ìwọ gangan lọ́lọ́run rán tó máa fi gba Yorùbá nation láti bí 1996 ló ti wà lẹ́nu ẹ̀ àmọ́ ṣó mọ̀ pé ẹni tí Elédùmarè bá gbéṣẹ́ fún tó bá ń ṣiṣẹ́ yẹn lọ tí àwọn kan dẹ̀ dìde tó fi bá wọn fọwọ́ kun tẹ́ẹ̀gbà ṣó mọ̀ pé ìrìn àjò yẹn máa há torí pé tó bá jẹ́ pé lótìtọ́ ni wọ́n gbé Yorùbá nation dání bí o ti ṣe sọ fún wa gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́ tó ń dún kàkàkà kò sẹ́nì kankan tó mú ẹ̀ kó tó di pé a gbé ẹ wá tólúkálukú bẹ̀rẹ̀ sí mọ́ tó ń pè ní Victor Taiwo ibi tí mo fẹ́ lọ gangan kan nìyẹn mo tún fẹ́ sọ lẹ́ẹ̀kan sí i gbogbo eré tó bá wùn yín ni kẹ́ máa sá lórí Koiki Media ìwọ kọ́ ló máa make a decision fúnlẹ̀ Yorùbá ìwọ Victor Taiwo ìwọ kọ́ ló máa make a decision gbogbo wájọ máa ìjókòó lásìkò tó bá yá lájọ máa make a decision lórí ilẹ̀ yẹn ṣé rí gbogbo politics tẹ́ ń play tẹ́ fẹ́ fa bàbá Akíntóyè wálẹ̀ ẹ fẹ́ fa Ìgbòho wálẹ̀ tẹ́ ń lọ sí ọ̀dọ̀ ọba tẹ́ ń ṣe báyìí tẹ́ ń sọ pé ẹ fẹ́ elect new elder kan gbogbo jágbajàgba yẹn lọ tẹ slow díẹ̀ Koiki lèmi jẹ́ wojú mi dáadáa ìwọ ni mò ń direct message sí Victor Taiwo ṣé wọn pé mo ti ń dúró díẹ̀ láti bí ọdún méjì nígbà tá a ti jọ pàdé ní so many places tí o sọ accusation kan against Sunday Igboho mo sọ fún ẹ pé ọmọ àlè ni ẹ bẹ́ẹ̀ ni mo sọ ọmọ àlè ni ẹ tó bá mú evidence jáde mo tún sọ lẹ́nìí èní lọ́jọ́ karùn-ún oṣù kẹwàá nínú ọdún 2023 aago 2:00 òun ló fẹ́ lù lọ́dọ̀ tèmi níbí báyìí ọmọ àlè ni ẹ Victor Taiwo tó bá mú evidence Igboho yẹn jáde ibi tí mo fẹ́ lò kọ́ nìyẹn ẹ jẹ́ ká gbọ́ ọ́díò tí ó jáde tó fi direct sí gbogbo àwọn ọmọ tó ń bẹ ní Kogi state láwọn tó náwó tó ń ṣe wàhálà tó fi ẹ̀mí wọn sílẹ̀ ìwọ wá jókòó síbì kan ẹ̀ ń bá wọn bá ṣe ẹ̀ ń ṣe jàbàjàbà ẹ̀ wá ń sọ pé ilẹ̀ máa make a decision pé ọwọ́ tó bá ṣègùn sí kan kò ní ṣe kinní kan ẹ̀yin ọmọ Yorùbá
ẹ fetí yín kẹgbọ́n tí ọmọ àlè Yorùbá yìí sọ torí tó bá ń ṣọmọ àlè Yorùbá ni ó ní sọ pé àwọn ọmọ Kogi state ìwọ ló máa wá make a decision fún wọn ọmọ olúwo gan ni ìwọ gan fúnra rẹ̀ á jẹ́ pé ìwọ gan ló ti ń bá wa ṣiṣẹ́ Ìjẹ̀bú Òde àbí tó bá jẹ́ pé ìwọ ló ń ṣiṣẹ́ Ògùn state mo bẹ̀ torí Elédùmarè jáwọ́ kúrò níbẹ̀ kò filẹ̀ fáwọn ọmọ Ògùn state but ìwọ kọ́ ló máa make a decision comrade Victor Taiwo mo ń pọ́n ilé ní comrade yẹn Victor Taiwo ló ń jẹ́ Ọláyọmí Kóìkì ni mò ń jẹ́ mo ní mi ní last man stand lórí ìrìnàjò yìí gbogbo tó bá wù ní kẹ́ gbórúkọ mi lọ àjọ máa tátán délẹ̀ ni ẹ fẹ́ rúbọ ni ẹ máa rú ẹ fẹ́ lọ sọ́dọ̀ babaláwo ni ẹ lọ síbẹ̀ ẹ fẹ́ lọ sọ́dọ̀ àfáà ni ẹ fẹ́ lọ sọ́dọ̀ kiriyó ni ẹ gbórúkọ mi lọ síbẹ̀ mo ní mi ní máa parí Yorùbá nation yín pẹ̀lú bàbá Akíntóyè àti Ìgbòho kò ní dá fún gbogbo yín pátápátá pátá ni mo sọ ọmọ àlè ní gbogbo yín ẹ̀gbọ́n tó sọ pẹ̀lú àwọn ọmọ Kogi state born bastard. Hello, Commodore Adékúnlé Ọbáyẹmí. Ẹ káàsán sá o. Mo rí mẹ́sẹ̀gì tẹ́ ṣe sí mi sìn wípé ó dà ní pé ẹ̀rọ ni pé Kogi ò sí nínú àwọn ètò tá a ṣe. Wẹ́nú mi dùn pé irú yín báyìí jáde láti sọ nǹkan tẹ́ sọ yìí. But the truth of the matter ni mo fẹ́ sọ fún yín yìí o. Ṣé rí Kogi state tó bá di ọ̀la ká ní ọ̀la Hello, Commodore Adékúnlé Ọbáyẹmí. Ẹ káàsán sá o. Mo rí mẹ́sẹ̀gì tẹ́ ṣe sí mi sìn wípé ó dà ní pé ẹ̀rọ ni pé Kogi ò sí nínú àwọn ètò tá a ṣe. Wẹ́nú mi dùn pé irú yín báyìí jáde láti sọ nǹkan tẹ́ sọ yìí. But the truth of the matter ni mo fẹ́ sọ fún yín yìí o. Ṣé rí Kogi state tó bá di ọ̀la ká ní ọ̀la. báàbí náà kìíní ẹ̀ ó ń lọ ó ń bọ̀ ni I'm sorry gan. Hello, Commodore Adékúnlé Ọbáyẹmí. Ẹ káàsán sá o. Mo rí mẹ́sẹ̀gì tẹ́ ṣe sí mi sìn wípé ó dà ní pé ẹ̀rọ ni pé Kogi ò sí nínú àwọn ètò tá a ṣe. Wẹ́nú mi dùn pé irú yín báyìí jáde láti sọ nǹkan tẹ́ sọ yìí. But the truth of the matter ni mo fẹ́ sọ fún yín yìí o. Ṣé rí Kogi state tó bá. What's going on with this? tó fẹ́ mu mọ́lẹ̀ ní irọ́ ló pàṣẹ ohun yẹn máa jáde. Hello, Commodore Adékúnlé Ọbáyẹmí. Ẹ káàsán sá o. Mo rí mẹ́sẹ̀gì tẹ́ ṣe sí mi sìn wípé ó dà ní pé ẹ̀rọ ni pé Kogi ò sí nínú àwọn ètò tá a ṣe. Wẹ́nú mi dùn pé irú yín báyìí jáde láti sọ nǹkan tẹ́ sọ yìí. But the truth of the matter ni mo fẹ́ sọ fún yín yìí o. Ṣé rí Kogi state tó bá di ọ̀la ká ní ọ̀la. All right, Mumbo, bear with me. I think it's the WhatsApp that is playing out. WhatsApp yẹn ló ń play out. Màá lọ gbé jáde níbẹ̀ omi tó bá. Fẹ́ sọ fún yín yìí o. Ẹ ká ṣe máa gbọ́ lọ. Ṣé rí Kogi state tó bá di ọ̀la ká ní ọ̀la Tuesday tá a bá gba òmìnira as Yoruba nation, Yoruba sovereign state, I tell you in the name of God Almighty, kò ní sí ọmọ Kogi kankan tó máa rúlù ní Kogi state. Àwọn àlejò ló máa rúlù wọn bẹ̀. People from other states ló máa rúlù wọn bẹ̀. You ask me why? Ìdí ẹ̀ ni wípé ẹni ọwọ́ tí ò bá ṣẹ́gun sí kò yẹ kó jẹ́. Ẹ má bínú èèyàn wa. That audio is playing out because of my WhatsApp. Ẹrù ti pọ̀jù lórí ẹ̀ but I continue. Ẹ má bínú. Ọwọ́ tí ò bá ṣẹ́gun sí kò yẹ kó jẹ́.
èèyàn ò kí ń jẹ níbi tí ò bá ti ṣe. àwọn Kogi state they are not committed by a dime to the cause of Yoruba land, whether for sovereignty, whether for restructuring, whether for just association, whether for organization, whatever, they are not committed at all. There are just two people in the entire Okun land tí mo lè fún ní credit yìí pé. a máa padà síbẹ̀ ibi tó bá play dé náà la máa ti máa gbọ́ ẹ má bínú fóònù yẹn ló ń play out so WhatsApp is busy. tí mo lè fún ní credit yìí pé ọmọ ọkọ ni wọ́n tí wọ́n dẹ̀ dúró tí wọ́n dúró gẹ́gẹ́ bí ọmọ ọkọ Yorùbá ní Kogi. Wọ́n ń pe bàbá kan ní Chief SJO Bọ́dúndé ẹ gbọ́dọ̀ mọ̀ wọ́n ní Ìyàrá old politician ni wọ́n ti Ọlọ́run ti pè wọ́n sọ́dọ̀ ẹ mọ̀ wọ́n. He was the most committed Yoruba man in Kogi State that I ever met in my life. Way back 1996 ni mo ti ń ṣiṣẹ́ Yorùbá ní Kogi sir. Story for the God. 27 years ago ni mo ti ń ṣe iṣẹ́. bí wèrè ẹ̀ ṣe máa ń sọ káàkiri nìyẹn a ní 27 years lòun ti ń ṣiṣẹ́ Yorùbá nation 27 years lòun ti ń sáré Yorùbá nation but àrí solution sí nǹkan tó ṣe. Yorùbá ní Kogi lẹ́yìn bàbá yẹn kò sí Yorùbá nǹkan tó dìde o. Another Yorùbá in this current time tó serious tọrọ Yorùbá kálára wọn ń pè ní ẹni Mr. Tunde Ibrahim is a retired permanent secretary ní Kogi State Ministry. He is another person. Lẹ́yìn àwọn méjì yẹn mi mọ ọmọ Kogi State kankan tọrọ Yorùbá kálára. I know how much I have suffered. I know how much I have suffered. Yorùbá ní Kogi lẹ́yìn bàbá yẹn kò sí Yorùbá nǹkan tó dìde o. Another Yorùbá in this current time tó serious tọrọ Yorùbá kálára wọn ń pè ní ẹni Mr. Tunde Ibrahim is a retired permanent secretary ní Kogi State Ministry. He is another person. Lẹ́yìn àwọn méjì yẹn mi mọ ọmọ Kogi State kankan tọrọ Yorùbá kálára. I know how much I have suffered. I know how much I have suffered. Wọ́n ń pè nìkan ní Barrister Fẹ́mi Mókì kan. Yorùbá ní Kogi lẹ́yìn bàbá yẹn kò sí Yorùbá nǹkan tó dìde o. Another Yorùbá in this current time tó serious tọrọ Yorùbá kálára wọn ń pè ní ẹni Mr. Tunde Ibrahim is a retired permanent secretary ní Kogi State Ministry. He is another person. Lẹ́yìn àwọn méjì yẹn mi mọ ọmọ Kogi State kankan tọrọ Yorùbá kálára. I know how much I have suffered. I know how much I have suffered. Wọ́n ń pè nìkan ní Barrister Fẹ́mi Mókì kan tẹ́ bá mọ̀ wọ́n is the president. Yorùbá ní Kogi lẹ́yìn bàbá yẹn kò sí Yorùbá nǹkan tó dìde o. Another Yorùbá in this current time tó serious tọrọ Yorùbá kálára wọn ń pè ní ẹni Mr. Tunde Ibrahim is a retired permanent secretary ní Kogi State Ministry. He is another person. Lẹ́yìn àwọn méjì yẹn mi mọ ọmọ Kogi State kankan tọrọ Yorùbá kálára. I know how much I have suffered. I know how much I have suffered. Wọ́n ń pè nìkan ní Barrister Fẹ́mi Mókì. 27 years ago ni mo ti ń ṣe iṣẹ́ Yorùbá ní Kogi. Lẹ́yìn bàbá yẹn kò sí Yorùbá nǹkan tó dìde o. Another Yorùbá in this current time tó serious tọrọ Yorùbá kálára wọn ń pè ní ẹni Mr. Tunde Ibrahim is a retired permanent secretary ní Kogi State Ministry. He is another person. Lẹ́yìn àwọn méjì yẹn mi mọ ọmọ Kogi State kankan tọrọ Yorùbá kálára. I know how much I have suffered. I know how much I have suffered.
wọ́n ń pè nìkan ní barrister Fẹ́mi Mókìkan tẹ́ bá mọ̀ wọ́n is the president. The phone is very, very busy, and that is why. But we're almost. It's another person. Lẹ́yìn àwọn méjì yẹn, mi mọ ọmọ Kogi State kankan tọrọ Yorùbá ká lára. I know how much I have suffered. I know how much I have suffered. Wọ́n ń pè nìkan ní barrister Fẹ́mi Mókìkan tẹ́ bá mọ̀ wọ́n is the president of Okun Development Association. He came to Ibadan one of our conferences about 4 years ago. Ó ní àwọn Yorùbá ò káwọn mọ́ra, Yorùbá làwọn wọn ò ṣe gbá wọn ṣàwo. And I called him. He's another person. Lẹ́yìn àwọn méjì yẹn, mi mọ ọmọ about 4 years ago. Ó ní àwọn Yorùbá ò káwọn mọ́ra, Yorùbá làwọn wọn ò ṣe gbá wọn ṣàwo. And I called him. I had meetings with him. I even came to attend the meeting of Okun Development Association about 3 years ago. The hall was filled to the brim, and I addressed all of them. Kò sí kankan nu wọn tó dìde sọ̀rọ̀ Yorùbá. Mo tún lọ sí palace èmi àtàwọn èèyàn mi. A tún lọ sí palace Ọba Àrò. We went to explain to them the. We're almost there. We went to explain to them the necessity for them to rise and join the core Yoruba people in the struggle for liberation. Kò sẹ́ni tó dáhùn. Mo ṣe wàhálà láti 27 years ago. Up till now, nobody is committed in Kogi State. So mo wá pè Barrister Mókìkan about 2 weeks ago. Àti Mr. Tunde Ibrahim mo pa méjì mo ní mo dẹ̀ fẹ́ fẹjọ́ àwọn èèyàn sùn yìí o. Mo ní láti jọ́ tí mo ti ń ṣe wàhálà lórí. Nobody is committed in Kogi State. So mo wá pè Barrister Mókìkan about 2 weeks ago. Àti Mr. Tunde Ibrahim mo pa méjì mo ní mo dẹ̀ fẹ́ fẹjọ́ àwọn èèyàn sùn yìí o. Mo ní láti jọ́ tí mo ti ń ṣe wàhálà lórí Kogi kò sẹ́ni kankan tó respond o. Kò sẹ́ni tó respond o. Mo ní ṣé ká kúkú delete yín kó nu Yorùbá system. Àwọn méjì ní ká delete àwọn. Nǹkan tó yọ pé ká delete àwọn ni pé wọ́n làwọn ti try bẹ́ẹ̀ sọ pé àwọn tó kò dìde. Just less than few seconds, Loku, and I'm going to be responding back quickly before we bring the program to an end. Let's listen to the last part of it. Àwọn tó kò dìde. Barrister Mókìkan ní àwọn ti ṣe wọn ò dáhùn. Tunde Ibrahim náà láwọn náà ti ṣe wọn ò dáhùn pé táwọn wá delete àwọn ká delete àwọn. So now ìgbà táwọn ṣàlẹ̀ mẹ́tì kò sẹ́ni kankan tí mo lè rẹ́kọ̀n pẹ̀lú. Mo pe Tunde Ibrahim ṣé kí n fi ṣe chairman Kogi system ó lóun ò ṣe pé wàhálà òun ti pọ̀ jù. Now, we've listened to one of these individual ọ̀pọ̀lọpọ̀ ilé máa mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ because ẹ̀yin kàn follow wa but mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀. Arákùnrin ló ń pè ní Victor Taiwo láti 27 years ago lónà tí ń jàjàǹgbara fún Yorùbá. Kódà nígbà kan ní ta bá fún òun ní 20 million naira òun ní kọ́kọ́rọ́ in tó máa fún wa ní Yorùbá nation gẹ́gẹ́ bí n tó sọ. Ó wà lára àwọn tí ó ń ṣe Yorùbá nation pẹ̀lú àwọn wọ́n ń pa àwọn organization kan ní group kan ní Ora yẹn ó fẹ́ fi shadow gbogbo àwọn other organization. Ẹ ti gbá ní òun wà lára àwọn tó fa Bàbá Akíntóyè sílẹ̀. Victor Taiwo wojú tèmi dáadáa mi àbí Ọláyọmí Kóìkì ọmọ Ìjẹ̀bú Òde confam. Mo ń dúró kó fún mi ní respond lórí fídíò tí mo ṣe. Tó bá wá fún mi ní respond màá ṣe wá jáde màá wá ṣe full program lẹ́yìn lórí full program. Wà wá sọ bóyá Ọọ̀ni of Ifẹ̀ ló ń bá ṣiṣẹ́ àbáwọn politician. Wà wá sọ fún wa. Wà wá sọ ẹni tó ń bá ṣiṣẹ́ gangan self nínú ìrìn àjò yìí. Wà wá ṣàlàyé fún wa. Èmi ò bẹ̀rù anybody nílé o. Mo mọ gbogbo eré tí gbogbo yín lè sá
lórí àwa tá wà níta gẹ́gẹ́ bí èmi ṣe dúró kò ń ṣèní ni mo mọ̀ yẹn èyí tí mo mọ̀ ní bọ̀ máa fi sílẹ̀ bẹ́ẹ̀. Victor Taiwo ìwọ kọ́ ló máa decide fún gbogbo ọmọ Yorùbá, gbogbo ọmọ Yorùbá, èmi gangan kọ́ ni máa decide fún ọmọ Yorùbá, ọmọ Yorùbá ló máa decide fúnra wọn nígbà tá a bá débi tá à ń lọ tán. Ọdún 10 ni, oṣù 6 ni, ọdún kejì ni, next week ni, ìgbàkigbà tá a bá délẹ̀ yẹn ọ̀bí ẹ̀dá ni mo sọ bẹ́ẹ̀. Èmi ni mo sọ̀rọ̀, Koiki ló ń sọ̀rọ̀ nísìn. Wọ́n ọ̀bí ẹ̀dá ìwọ ló máa decide fún àwọn ọmọ Kogi state. What the fuck are you láti sọ bẹ́ẹ̀? Lọ́sọ̀rọ̀ ẹ gidi gan. Ó máa pé kò ń ṣe ènì ni mo ti ń dúró díẹ̀. I've been waiting for you for the last 2 years and I don't need anybody to call me. Mo ń dúró kó fún mi ní respond. Nọ́mbà mi wà lọ́wọ́ ẹ̀, ó lè pè mí. Mo ní record ẹ̀, ó lè pè mí. But tó bá fi èsì sí tí mo ṣe nísìn, tó bá fi èsì sí, màá ṣe wá jókòó, màá wá bẹ́ẹ̀ ṣe, màá bẹ́ẹ̀ fan tó tán nílẹ̀. Gbogbo ẹ̀yin born bastard yìí. Tẹ́yìn bá mọ̀ pé ń ṣe ní 27 years, báwo lẹ ṣe jẹ́ kó débi tó dé yìí? Tó bá ń ṣe pé ẹ tún ṣe nǹkan míì. Most of you were never honest. Àwọn tó wá honest tó dìde tán, ìwọ wá ń sọ pé àwọn ọmọ Kogi, àwọn ọmọ okun kan wọ́n ṣiṣẹ́. Ìwọ jáde sí rálì kankan ni nígbà tá à ń káàkiri nílẹ̀ Yorùbá. Níbo ni wọ́n ti jáde láti wá bá wa ṣe rálì? Ṣèbí inú ilé ẹ̀ ló ń jókòó sí tó ń tilẹ̀kùn mọ́rí. Ìwọ náà ṣe jáde, tẹ̀bẹ́ mi wá sílé láti wá darapọ̀ mọ́ wọn. Lọ ṣọ́rẹ́ gan Victor Taiwo. Ọláyọmí Koiki ni mò ń jẹ́. Lọ ṣọ́rẹ́ gan. Lọ ṣọ́rẹ́ gan. I'm sure pé tó bá yá gan wàá fẹ́ make a decision fún gbogbo state pé àwa la máa appoint àwọn èèyàn. Àwa la máa. Ṣé mọ̀ pé o gbowó lọ́wọ́ àwọn èèyàn? O lè wá prove ẹ̀ jáde kó kọ communicate ẹ̀ jáde. Ṣé mọ̀ pé o gbowó lọ́wọ́ àwọn èèyàn tó fẹ́ fi wọ́n ṣe governor, tó fẹ́ fi wọ́n ṣe minister, tó fẹ́ fi wọ́n ṣe commissioner? Gbogbo ẹ̀ wà lórí desk mi. I've been waiting for you for the last 2 years. Sori pé mo hot jáde fún ẹ. Gbórúkọ mi lọ sẹ́niwẹ̀. Ọmọ Yorùbá ni gbogbo wa. Kò yẹ nísìn, màá fi sílẹ̀ bẹ́ẹ̀. Mo dúró tán fún gbogbo yín pátápátá. Mo ní mi ni last man standing. Ẹ ti ń sá tẹ́lẹ̀, ẹ túbọ̀ sá lọ. Ẹ gbé lọ sí India, ẹ gbé lọ sí Pakistan, ẹ ti gbé lọ sí Senegal. Orúkọ mi wà ní Senegal tó ń sàlẹ̀ lórí lójoojúmọ́. Ẹ túbọ̀ gbé lọ síbi tẹ́ ẹ fẹ́ gbé lọ. Màá sọ fún ẹ pé àwọn òṣàlẹ̀ ilẹ̀ Yorùbá ti jẹ bóde wọ̀ kúrò lẹ́yìn tèmi. Ilé ìṣọ́ ọ̀rọ̀ Christian and Muslim ọ̀rọ̀ yẹn yé mi àti ẹ. Victor Taiwo lọ ṣọ́rẹ́ gan. O ní láti apologize fún gbogbo àwọn ọmọ Kogi state fún statement ìrágbàràgbà tó ṣe yẹn. Mò ń dúró díẹ̀ kó fún mi lésì. Ọláyọmí Koiki ni mò ń jẹ́. Koiki Media, bringing the world closer to your doorstep. Àìní ìjìbá yẹn lọ.